ẹ wá gbọ́ ẹ jẹ́ wá ṣàlàyé kankan fún yín. Ọlọ́run ti lọ 100,000 mi tuntun wọ. ẹ ṣé ọmọ dúpẹ́ o, ẹ ṣé ọmọ dúpẹ́ o. Ó jẹ́ lò ó 1 billion naira, ó jẹ́ 1 million. ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tó ṣeun, nítorí tí àánú ẹ̀ dúró láéláé. Ó ní ẹ fi ọpẹ́ fún Olúwa fóun nìkan tó ṣohun ńlá. Jẹ́ kí ilé Ísírẹ́lì kó nísìnyí pé àánú ẹ̀ dúró láéláé. Jẹ́ kí ara ilé Árónì kó nísìnyí pé àánú ẹ̀ dúró láéláé. Ẹ jẹ́ kí àwọn ènìyàn tó bẹ̀rù Olúwa kí ó nísìnyí pé àánú ẹ̀ dúró láéláé. Èmi náà fi ọpẹ́ fún Olúwa nítorí tó ṣeun, nítorí tí àánú ẹ̀ dúró láéláé lórí ayé mi àti lórí ìdílé mi, lórí ìpè mi, lórí iṣẹ́ ìránṣẹ́ mi àti lórí ojú gbogbo tó wò mí pátápátá. Ògo ni fún Kristi lókè ọ̀run. Mo kẹ́ni kankan wá káàbọ̀ sórí ìkànnì Only Jesus TV. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe tọ́yọ̀ ṣe ń wo fídíò yìí fúngbà àkọ́kọ́, ẹ bá wa subscribe sí ìkànnì Only Jesus TV. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe náà, ẹ ṣé. Gbogbo àdáwọ́lé yín a máa yọrí sí rere. Kí ni mo mú wá fún wa lónìí? Ohun tí mo fẹ́ ká lè jọ wò, ká lè jọ gbé yẹ̀wò. Awuyewuye kan ń lọ lórí afẹ́fẹ́, lórí social media, lórí Agbala Gabriel. Oore tó ń ṣe kò ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Àwọn kan sọ, mo rí lọ́kùnrin lóbìnrin lórí afẹ́fẹ́ tí wọ́n ń sọ, tí wọ́n ń gbé, tí wọ́n ń sọ wípé oore tí Agbala Gabriel ń ṣe, oore yẹn ò ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Àwọn ìrànlọ́wọ́ tó ń ṣe fáwọn ènìyàn wọ̀nyẹn, àánú tó ń ṣe táwọn ènìyàn ń gba ìrànlọ́wọ́ lọ́wọ́ Agbala Gabriel, pé gbogbo ìrànlọ́wọ́ yẹn pátá kò ṣe ìtẹ́wọ́gbà, kò ṣe ìtẹ́wọ́gbà, ní pé asán ni. Àìmọye àwọn tó ti sọ lórí ètò wọn, ṣùgbọ́n mi ò ní àǹfààní láti máa dárúkọ, ṣùgbọ́n ẹ̀yin náà ẹ ti máa bá pàdé ní ọ̀nà kan tàbí òmíì. Àmọ́ nǹkan kan tí ò yí àwọn ènìyàn tí mo fẹ́ pàkíyèsí wọn sí, tí mo fẹ́ ká lè jọ wò ẹ̀yin, ká lè jọ gbọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a jọ wo fídíò yìí délẹ̀. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí délẹ̀. Nǹkan tó yí ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ fi yé wọn lónìí nípa oore tí Agbala Gabriel ń ṣe fáwọn ènìyàn. Nípa oore tó ń ṣe fáwọn ènìyàn. Ẹ gbọ́, oore tí Agbala Gabriel ń ṣe kò ṣe ìtẹ́wọ́gbà. Ṣé lóòótọ́ ni? Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bíbélì sọ, ó ní pé ohun tí ọwọ́ ọ̀tún ẹ tó bá ń ṣe, má jẹ́ kí ọwọ́ òsì ẹ kó mọ̀. Ní pé oore tó bá ti ṣe fẹ́nìyàn, tó ti pariwo ẹ̀ fún aráyé, tí wọ́n ti gbọ́, ó ti gba oríyìn, ó ti gba èrè tiẹ̀ náà. Ṣùgbọ́n oore tó bá ti ṣe, tó ṣe ní kọ̀kọ̀, Ọlọ́run tó ràn ní kọ̀kọ̀ á san fún ẹ ní gbangba. Lóòótọ́ bó ti rí nìyẹn, Bíbélì ti sọ gan nìyẹn. So yìí ni wọ́n fi ń jọ́jì Agbala Gabriel pé oore tó ṣe kò ṣe ìtẹ́wọ́gbà, oore tó ń ṣe fáwọn ènìyàn. Ẹ wá gbọ́, ẹ jẹ́ wá ṣàlàyé kankan fún yín. Ṣé rí oore ṣíṣe tẹ́ ẹ̀ ń fi Bíbélì jọ́jì ẹ̀ pẹ̀lú Agbala Gabriel, ó yàtọ̀ sí irú oore tí Agbala Gabriel ń ṣe fáwọn ènìyàn. Oore tí mo bá fẹ́ ṣe fúnyàn, tó jẹ́ pé ohun tí mo fẹ́ fi fún ẹni yẹn, èmi ni mo ní fúnra mi, ó wà ní ìkáwọ́ mi, tí mo lè ṣe fún ẹni yẹn, tó yẹ pé mo ṣe máa lọ bẹ̀bẹ̀ tàbí péyàn sí pé kí n gbà á lọ́wọ́ ẹ̀ fún ẹni yẹn, tó jẹ́ pé èmi ni mo ní nǹkan yìí fúnra mi tí mo lè fúnyàn. Tí n bá ṣẹ̀ṣẹ̀ wá ń pe ará àdúgbò, tí mò ń pe onílé, tí mò ń pàlejò kí n tó ṣe oore yẹn, irú oore bẹ́ẹ̀ kò ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Torí oore yìí wà níkàáwọ́ mi, mo ní lọ́wọ́, mo ní nǹkan yìí lọ́wọ́, mo dẹ̀ fẹ́ fúnyàn. Ẹ̀tọ́ mi, ohun tó yẹ kí n ṣe bó ti tọ́ bó ti yẹ, gẹ́gẹ́ bí ó ṣe bá Bíbélì mu, ni pé kí n ṣe kí ni, kí n pe ẹni náà ní ìdákọ́ńkọ́, kí n dẹ̀ ṣoore yẹn fún. Kí n dẹ̀ ṣoore yẹn fún. Tó bá wà wú o, òun ó lè máa sọ,
àpé lágbájá yìí ló ṣoore yìí fún òun ó dẹ̀ wá kù sí lọ́wọ́ ṣùgbọ́n èmi ò ní dúró líndúró pé bá mi sọ fún lágbájá ní pé mi ni mo ṣoore yìí fún ọ àwọn oore tó bá bíbélì mu nìyẹn tó wà ní ìkáwọ́ ohun tó fẹ́ ṣe fún èèyàn tó bá yẹ pé ìwọ ló ní ṣe ní ìdákọ́ńkọ́ Ọlọ́run nìkan ló mọ̀ sí òun náà ló dẹ̀ máa fún ẹ lẹ́san ẹ̀ má tiẹ̀ rí torí yẹn padà lọ́wọ́ ẹni tó ṣe fún bẹ́ẹ̀ ni bíbélì ṣe sọ fún wa. Now oore tí Agbala Gabriel ṣe fáwọn ènìyàn ó yàtọ̀ sí eléyìí tí mo sọ tán yìí. Oore tí Agbala Gabriel ń ṣe yìí Agbala Gabriel ìdí tó fi yàtọ̀ sí oore eléyìí tí mo sọ tán yìí nìyí o. Agbala Gabriel kò dá ní nǹkan àwọn nǹkan tó ń ṣe fáwọn èèyàn yẹn owó tẹ̀ ń gbọ́ yẹn 12 million 10 million 7 million 4 million tẹ́ ń gbọ́ yẹn Agbala Gabriel ò lówó bẹ́ẹ̀ lọ́wọ́ kì í ṣe nínú àpò ara rẹ̀ ló ti ń fún àwọn ènìyàn ìrànlọ́wọ́ tó ń ṣe fáwọn ènìyàn yìí kò dá ní ìrànlọ́wọ́ yẹn kò sí bó ṣe máa ṣe kò sọ́nà tó máa gbé gbà láti ṣe ìrànlọ́wọ́ yẹn fún àwọn ènìyàn bí kò ṣe pé ó bá pariwo ó bá ké gbàjarè síta kó pariwo ẹ̀ síta ọ̀nà tó lè gbà ṣe ìrànlọ́wọ́ fáwọn ènìyàn nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lórí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa mo fẹ́ kẹ́ wo fídíò yìí mo fẹ́ kẹ́ wò ó títí dópin kí ohun àlàyé tí mo sọ yìí kó lè yé wa dáadáa àwọn Yorùbá sọ pé bẹ́yẹ bá ṣe fò la ṣe ń jùkú ẹ̀ bọ́ wọ́n bá ṣe rí òun la ṣe ń ṣàánú ẹ̀. Ìrànlọ́wọ́ tí Agbala Gabriel ń ṣe fáwọn ènìyàn wọ̀nyí táwọn èèyàn sọ wípé kò ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run kò dá ní nǹkan tó àwọn ìrànlọ́wọ́ táwọn ènìyàn yẹn ń gbà Agbala Gabriel kò dá ní lọ́wọ́ ó fẹ́ ràn yàn lọ́wọ́ ń sìn for example ó fẹ́ ràn yàn lọ́wọ́ ó dẹ̀ ní kinní yẹn lọ́wọ́ ó dẹ̀ mọ àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé tó bá pariwo síta sétí wọn sétí gbọ́ wọn kinní yẹn wà lọ́wọ́ wọn tó máa fún ẹni tó fẹ́ ràn lọ́wọ́ yẹn tó máa fi tẹni yẹn lọ́wọ́ kí lẹ expect kó ṣe ó máa pariwo ẹ̀ síta ni nígbà tí ò ní kinní yẹn lọ́wọ́ fún ẹ̀ so tó bá gbé wo tó bá ṣe live táwọn ènìyàn àwọn olùrànlọ́wọ́ àwọn tó ní lọ́wọ́ tó lè ṣe fún aláìní tó bá gbọ́ ìgbà náà máa tó mọ̀ pé lágbájá yìí nílò nǹkan báyìí ọwọ́ tó bá dẹ̀ dùnyàn èèyàn kì í kìbọ abẹ́ aṣọ ọ̀rọ̀ Yorùbá nìyẹn so ìdí ẹ̀ nìyẹn tó fi jẹ́ pé ẹ fi ròyìn pé ó ń ṣàṣeyàn yín pé oore tó ń ṣe fáwọn èèyàn yìí pé oore yẹn ó ti pariwo ẹ̀ síta gbogbo ayé ti gbọ́ kò ṣe ìtẹ́wọ́gbà rárá ẹ má jẹ́ ká pa nǹkan méjì tí ò jọra wọn ẹ má jẹ́ ká pa pọ̀ mọ́ra wọn. Ìwé Sámúẹ́lì kejì orí 9 láti ẹsẹ̀ kìíní títí dẹ́sẹ̀ tó gbẹ̀yìn ọba Dáfídì pariwo síta níbẹ̀ yẹn pé ǹjẹ́ àti ẹ̀rẹ́ nìkan tó kù bí ní ìdílé Sọ́ọ̀lù kémi kó ṣe oore Ọlọ́run fún un. Síbà sọ wípé ó sì kù ẹnìkan ó ní kó lọ mú wá ẹ má gbàgbé Dáfídì ní láti pariwo ó ké tantan kó tó ṣoore yìí o already èèyàn 36 wọ́n ti gbọ́ láìka àwọn tó wà láàfin nígbà tí ọba ń pariwo yìí o ní pé òun fẹ́ ṣoore fún ẹnìkan ní ìdílé Dáfídì so oore tí Dáfídì ṣe fún Mèfíbóṣẹ́tì yàtọ̀ sí àwọn tó wà ní ààfin tí wọ́n gbọ́ àwọn aráàlú tó ti gbọ́ pé ọba fẹ́ ṣoore fún ẹnìkan ní ìdílé Sọ́ọ̀lù àwọn 36 ti gbọ́ Síbà àtàwọn ọmọ ẹ̀ 15 àti àwọn ìránṣẹ́kùnrin 20 ó jẹ́ 36 wọ́n ti gbọ́. So what are we saying? So Dáfídì ò fi bò so bó ti rí gan nìyẹn bẹ́yẹ bá ṣe fò la ṣe ń ju òkú ẹ̀ bọ́mọ bá ṣe rí la ṣe ń ṣàánú ẹ̀ àwọn ìrànlọ́wọ́ kan àti ó jẹ́ kò sí bó ṣe fẹ́ ṣe ó máa ní ariwo nínú so a dẹ̀ lè mọ̀ ju Ọlọ́run lọ ìdájọ́ ẹnìkọ̀ọ̀kan kò sí lọ́wọ́ ẹ̀dá ènìyàn ọwọ́ Ọlọ́run ló wà so níbi ẹ jẹ́ ká ṣọ́ra lórí pé à ń dáni lẹ́jọ́ bí ẹ má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ ká má bàa dá yín lẹ́jọ́ so ẹ jẹ́ ká kíyèsára lóhunkóhun tí a bá ń ṣe tá a bá ń sọ nípa ènìyàn ẹ má dẹ̀ jẹ́ kí ìlara wọ̀ ọ́ nípa ohun tí Agbala Gabriel ń ṣe bó o bá ṣoore fún ọ
èmi tí mo sọ̀rọ̀ kò ṣàlẹ́ pé bẹ́ẹ̀ mo gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ tàbí ó ṣoore kankan fún mi rí ṣùgbọ́n ẹ̀dá ènìyàn bíi tèmi tó ń ṣoore fún yẹn náà ó ti ń ṣe ohun tó dáa ó ti ń ṣe ohun tó tọ́ àwọn tó ń ṣoore fún yìí tọkàn wọn bá balẹ̀ táwọn náà jẹ́ èèyàn tí wọ́n dé ènìyàn ńlá wọ́n á máa rántí báwọn náà ṣe dìde wọ́n á ní àánú ọmọ ẹnìkejì lójú wọn ò ní dájú àwọn náà á tún máa fa ẹlòmíì lọ́wọ́ sókè gbogbo àwọn tí Agbala Gabriel ràn lọ́wọ́ yìí a lè sọ ohun tó máa padà ṣẹlẹ̀ lọ́la àmọ́ ní ọ̀nà kan tàbí òmíì wọ́n tún lè padà wá ran ẹbí wa tàbí ọmọ wa tàbí aya tàbí ọkọ wa lọ́wọ́ so ẹ má jẹ́ ká bínú tàbí ṣe lára ohun tí Agbala Gabriel ń ṣe àdúrà ní ká tún máa fi ràn lọ́wọ́ ènìyàn ní gbogbo wa we are not perfect so ẹ má jẹ́ ká máa wo àwọn ibi tó bá kù sí àwọn kùdìẹ̀kudiẹ ṣùgbọ́n eré tó ń ṣe yìí ni ká máa wò ká lè máa fàdúrà ràn lọ́wọ́ pé kó má ṣìṣe pé kógun èṣù kó má borí ẹ̀ kó má ṣubú sínú ìdánwò Sátánì pé kó má ṣàṣeyọrí gbogbo àwọn tí ó ń gbé wá tó ń gba ìrànlọ́wọ́ fún wọn kó má kábàámọ̀ lórí wọn kó má jẹ̀bi gbogbo iṣẹ́ tó dẹ̀ ń ṣe yìí kó má ṣàṣedànù ká máa fàdúrà ràn lọ́wọ́ tó bá ti na ìka kan sọ́mọ ẹnìkejì mẹ́rin tó kù náà ó máa padà wá jẹ́ tirẹ̀ nítorí náà nǹkan ohun tí mo sọ yìí ẹ báwo ló ṣe rí lọ́dọ̀ ti yín ẹ̀yin náà ẹ gbà yẹ̀wò gbogbo ẹ̀yin tó gbọ́ mi ní wákàtí àtọ̀wọ̀ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin náà ẹ gbà yẹ̀wò wọ́n ní oore tí Agbala Gabriel ń ṣe wọ́n ní kò ṣe ìtẹ́wọ́gbà àmọ́ bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn bí mo ṣe rí nìyẹn mi wàá mọ bẹ́ẹ̀ ń ṣe rí lọ́dọ̀ ti yín so bó bá ṣe rí lọ́kàn ti yín náà ẹ sọ ní comment section yóò dára fún wa ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ èmi ni Evangelist Daniel Taiwo Ọlọ́finṣàwò aka Only Jesus àlàáfíà ni fún gbogbo wa.